ó wá pẹ̀gbẹ́ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògo ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 08035124441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. nítorí kárówó raṣọ Yorùbá ní wípé kò tó ká lálòyẹ wàyí ò Yorùbá ní pé borí ẹni bá gbé ni àmọ́ akóbìbégún borí ẹni bá gbé ni àmọ́ akóbìbòṣà borí ẹni bá gbé ni alájọbí òun náà ló yẹ ká kó bẹ̀rẹ̀ fún. Ẹ jẹ́ kí n tètè yànnàná torí ìjọba àkókò àwọn ètò pàtàkì eléyìí tá a ti ṣe ṣáájú àsìkò yìí aláǹfààní ní kété tí bàbá ikú bàbá yèyé Ọba Abimbola Akeem Owoade kìíní tí wọ́n kúrò ní Ìpèbí bẹ́ẹ̀ náà láǹfààní láti bẹ̀rẹ̀ ètò ọ̀hún. A ṣe ètò igi lílọ́ káàkiri, a ṣe ètò tó ní í ṣe pẹ̀lú ti ètò ìlera, bákan náà la ṣe ètò ìfigagbága ti eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, a ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbóyìn gbórígì eléyìí tí wọ́n péjú pésẹ̀ sí nílùú Ọ̀yọ́ Aláàfin.
bá a ṣe lọ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa wọnlẹ̀wọnlẹ̀ School of Surveying bẹ́ẹ̀ náà látàtàkòrò a lọ síbi ìdíje tá a mọ̀ ní ilé ẹ̀kọ́ fásitì Àtìbà bákan náà eré orí ìtàgé ó tún wáyé ní Àjàyí Crowther University ìyún lánàá ọjọ́ 4 oṣù 4 ọdún tá a wà yìí lára àwọn ọ̀rọ̀ eléyìí tí alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tí wọ́n gbẹ ẹnu ikú bàbá yèyé sọ fún wa níbi ètò ọ̀hún iná ni wọ́n ti ké sí àwọn èèyàn pàápàá jùlọ àwọn bàtò jẹ́ rẹ́sẹ̀jó epo bí títí ń bojú omi jẹ́ àwọn abániṣẹ́bánibà jẹ́ karambani àwọn kàndánù rẹ̀ sí àwọn kìnàkìnà tí tójú aládìẹ kìnà táládìẹ ń lọgun tí kìnàkìnà ń lọta lẹ́yìn ìkùlé àwọn sáwùrù láwùjọ ọ̀gbìn àwọn bó òkú ṣiṣẹ́ oúnjẹ wọ́n ní kí gbogbo wọn pátá kí wọ́n tọwọ́ ọmọ wọn bọṣọ nítorí pé àpáàdì onírẹ́yìn ọ̀pọ̀nà fúnra jẹ níyé o fúnra rẹ̀ náà ti ń pa kábíyèsí ní wípé omi tuntun kú ẹja tuntun ó ti wọnú ọbẹ̀ lẹ́yìn ètò ààbò ọba aláyélúwà ọba Abimbola Akeem Owoade kìíní wọ́n sọ̀rọ̀ níbi ẹ̀ka ti ètò ààbò wọ́n ní bí ètò ààbò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti ìlú Ọ̀yọ́ wípé wọ́n ní wípé adìẹ wọn làágùn ìyẹn ni òjì á mọ̀ bẹ́ẹ̀ ni èrà ń kilẹ̀ ọlọ́gbọ́n ní àwọn lè gbọ́ wọ́n ṣe lálà wípé ètò ààbò eléyìí ní abíyá dèdè tí ètò ẹ̀kọ́ tóun náà sì ń ṣe fàlàfòlò bí ẹni fara gbé mọ́gùn wọ́n ní gbogbo rẹ̀ pátá òun náà ni wọ́n gbọ́ ọ̀rọ̀ Olúwa wọ́n Nàìjíríà yóò di ànàgàwò láàrin àwọn orílẹ̀-èdè yòókù káàkiri àgbáyé. Kábíyèsí ọba aláyélúwà ọba Abimbola Akeem Owoade kìíní wọ́n ṣe lálàyé fún wa wípé ká rántí wípé ìfẹ́ ló mú ikán kọ́lé fọ́ba wọn àìnífẹ̀ẹ́ ló mú àwùsá gbélé kan náà láì fojú para wọn ìṣọ̀kan nìkan ló lè mú ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti ìlú Ọ̀yọ́ gòkè àgbà wọ́n ní àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn torí bá a bá ráyè wọ̀ Ìbàdàn àìpẹrẹ ẹni ní mọ̀lẹ́bí igá kí wọ́n mọ̀lẹ́ ọba lè sinmi ẹ sì mọ́ gbàgbé pé bá a bá ti dàgbà táyọ̀ ọba tí onírù ọmọ ẹni òun náà ni a máa ń bọ̀ fún wọn ní wípé ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn káwọn ọba lè ṣe àṣeyè tálákàn ń ṣepo ọba aláyélúwà láti pàṣẹ iṣẹ́ eléyìí sí alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé ọ̀mọ̀wé Adékúnlé Ládípọ̀ Ògúnmọ́lá tí wọ́n fi ṣe ẹ̀wọ̀n jẹ́ wọ́n sọ̀rọ̀ nípa ti ìfọwọ́sowọ́pọ̀ lẹ́ẹ̀kan sí i bákan náà ni wọ́n ké sí àwọn olùgbé ní ìlú Ọ̀yọ́ wípé ká dẹ́kun mímọ́ fò fẹ̀rẹ̀ láti ìlú Ọ̀yọ́ lọ sí ìlú míì tàbí fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ máa lọ ìlú míì láti lọ máa wá ibi tí ilẹ̀ ti lójú wọ́n ní pé tí ń ṣe wọ́n lé òkèrè òun náà ní ṣe wá bí wípé ká ní sùúrù ní o pẹ̀lú wọn ṣé ìgbàgbé pọ́pọ́n ọgbọ́n ọdún la fi pẹ́ mọ́ àyà gbàǹgbà la fi pejò pẹ̀lẹ́kùtù la fi roko òdí ọ̀pẹ bẹ́ẹ̀ sì ni ìtòṣe oníbèbè tó fi kó sì di rẹ̀ tà òun náà ló sì tún ṣe ẹni tí ò rówó rà á bó ṣe ń ṣe wọ́n nílé òkèrè òun náà ní ṣe wá níbi kárántí pé ilé ìyálàgbà ilé bàbá ọmọ làkọ́sùn ọmọ ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà lẹ́ka ètò ìlera kábíyèsí wa ti ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ti ṣe lákàlàkà kọjá níbi tí odò ti ń gbé àwọn ojúgbà wọn lọ wọ́n ti ní wípé ètò ìlera ní ìlú Ọ̀yọ́ akídanidání rẹ̀ yóò tún padà di akíngidi lẹ́ẹ̀kan sí i torí wípé àwọn ohun ìlera tí amáyédẹrùn wọ́n ti fi ṣọwọ́ sí ìlú Ọ̀yọ́ Aláàfin ìlú Ọ̀yọ́ sì di ànàgàwò kúrúmbété wa yóò padà di òmìrán ọkọ̀ gbókùgbá láàárẹ̀ ambulance
ó sì wà ńlẹ̀ bàbá ti fi ṣọwọ́ sáwọn ilé ètò ìlera káàkiri fún lílò mẹ̀kúnnù àti gbogbo wa pátápátá ni bákan náà ni afẹ́fẹ́ sòkúrọ̀ oxygen àtàwọn nǹkan míì amáyédẹrùn ẹ wàá rí wípé kábíyèsí wọ́n ṣe mú ẹyẹ bọ̀ lápòrí lọ́gán tí bàbá bá ti tẹ́rí gbadé iṣẹ́ ò tún bẹ̀rẹ̀ lọ́gán ni ní wàrà ṣẹṣà láì wararo ẹ kúkú ti mọ̀ wípé ají ṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá kápẹ́ ẹnìkọ̀ọ̀kan wọ́n ní àjànàkú ń lọ lóko àgbẹ̀ ń tàka bàbá ńlákùúta ló lè fọwọ́ péré Ọ̀yọ́ oná làwà yìí lẹ́yìn ìlú yìí náà tún ni ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ kí n tètè pé màmá oríkì lẹ́ẹ̀kan sí i wọ́n tún wá dá wa màmá oní màmá. ṣe sáré mọ̀ mórí kẹ̀ díẹ̀. Any moment from now, we'll receive in audience the Executive Governor of your state, His Excellency Governor Shebi. You are aware it's already. Oye,